Ẹ káàbọ̀ sí Bachelor Gist TV, ẹ̀yin aráalé, ṣé àlàáfíà ni ẹ wà gbogbo ilé ńkọ́? Mo kí gbogbo ẹ̀yin subscribers wa o, lọ́tùn lósì, ẹ kú àdúrótì lórí channel yìí. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á ṣàánú fún gbogbo yín. Ení ní November 20, 2025. Mo kí gbogbo ẹ̀yin ọlọ́jọ́ bí èní, ẹ kú ọdún, ẹ kú ìyèdùn. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Ìgbéga ayọ̀ àlàáfíà ló máa jẹ́ fún yín. A mú update wá fún yín lórí gbogbo nǹkan tó tún ṣẹlẹ̀. Bí a ṣe gbọ́, wọ́n ní àwọn elder wọ́n ní wọ́n ti drop list ìkágbá ritual queen wa. Wọ́n ní nínú list wọ́n ní nǹkan tó really ṣe pàtàkì. Ó ní pé wọ́n fẹ́ kí queen wa kí wọ́n wọ inú igbó lọ láti lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, Odùduwà forest, láti lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n wọ́n ní bàbá Erin ńlá, wọ́n ní wọ́n yarí. Wọ́n ní bàbá Erin ńlá ní kí ló dé tí Adétutù ò lè ṣe ìyẹn, nítorí pé òun ni ó ń bá queen wa ṣe gbogbo àwọn ritual wọn. Bí ẹ ṣe bọ̀, ẹ̀sìn queen wa ò lè jẹ́ kí wọ́n ṣe. Wọ́n ní gbogbo àwọn list tí wọ́n gbé sílẹ̀ fún bàbá Erin ńlá, wọ́n ló jẹ́ nǹkan tó yẹ pé ó lágbára díẹ̀ o. Wọ́n ní àwọn èèyàn tí ẹ̀ ń wí pé kí ló dé tó yẹ pé wọ́n tún fi ọ̀rọ̀ pé kí wọ́n wọ inú igbó Odùduwà lọ láti lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Kí ló dé tí ó yẹ pé wọ́n tún fìyẹn sí ọ̀rọ̀ tó yẹ pé wọ́n ti parí? Ṣe ni wọ́n tún bẹ̀rẹ̀ sí wú jáde. Ẹ̀yin èèyàn lé, gbogbo àwọn ẹ̀tanú sí queen wa yìí ó lágbára. Ó dẹ̀ jẹ́ nǹkan tó yẹ pé ó ń ya bàbá Erin ńlá lẹ́nu. Ṣé ẹ mọ̀ pé a sọ fún yín nípa nǹkan tí àwọn elder sọ tó fa ìbínú, tí bàbá Erin ńlá bínú, tí wọ́n ní pé queen wa ló wá ń bẹ̀ wọ́n nínú ààfin. Gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò múnú bàbá Erin ńlá dùn rárá. Wọ́n dẹ̀ ti rí i pé gbogbo ìgbìyànjú wọn ò ní pé kí wọ́n má rí ìkágbá ritual yìí, kó má rí ṣe. Ṣùgbọ́n Ọlọ́run kò fún wọn ṣe rárá, 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 rárá. Ọlọ́run kàn ń dójú tì wọ́n ni. Ẹ̀yin èèyàn lé. A tún gbọ́ wípé bàbá Erin ńlá wọ́n ti gbé ìgbésẹ̀ lórí gbogbo àwọn list tí wọ́n fún wọn o. Wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ sí yanjú ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Wọ́n ní ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí yanjú àwọn list lẹ́yọ kọ̀ọ̀kan gan, wọ́n ló ya àwọn elder yìí lẹ́nu. Wọ́n ní ṣùgbọ́n tí igbó Odùduwà tán ní kán wọ̀ yẹn, wọ́n ní bàbá Erin ńlá, wọ́n ní láyé wọn lè lọ bẹ̀. Wípé Adétutù á lọ bẹ̀ fún wọn. Igbó Odùduwà jẹ́ igbó tó yẹ pé èèyàn lásán ò lè wọ̀. Ẹni tí ò bá jẹun kánú kò lè gbóná wojú ẹkùn. So wọ́n ní kì í ṣe irú igbó tó yẹ kí èèyàn lásán wọ̀ láìṣẹ́ pé ẹniyẹn jẹun tẹ́lẹ̀. So ẹ̀yin èèyàn lé, gbogbo àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí, gbogbo ọ̀nà tó jẹ́ pé wọ́n fi ní lè ṣe ritual yìí ni wọ́n fẹ́ gbé dìde. Ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè ó ń dójú tì gbogbo wọn ni. Ọlọ́run Elédùmarè dẹ̀ ń fún bàbá Erin ńlá ṣe. Torí wọ́n ní ìgbésẹ̀ tí bàbá Erin ńlá gbé yẹn, wọ́n ní ó yà wọ́n lẹ́nu. Wípé wọn expect ẹ pé wọ́n lè gbé ìgbésẹ̀ yìí. A gbọ́ wípé bàbá Erin ńlá wọ́n sọ fún àǹtí wa pé kò gbọdọ̀ wọ inú chamber wọn mọ́.
wípé ó lè ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kó ṣe o nínú ààfin àwọn, kó ṣojú àwọn níbi òde, kí àwọn jọ lọ sóde, kí ó dẹ̀ wà nínú ààfin ẹ̀ kó máa tọ́jú ọmọ ẹ̀ nítorí pé ọmọ wà láàrin àwọn méjèèjì. Ṣùgbọ́n inú chamber wọn, àwọn ò gbọdọ̀ rí nínú chamber wọn mọ́. Kí ló fa gbogbo àwọn ìgbésẹ̀ bàbá wèrè ńlá yìí? Ṣé mọ̀ pé nǹkan tí a gbọ́ òun ni wípé àwọn ẹ̀dá ìdílé wọn, wọ́n ní wọ́n ń jà fún tara wọn ni. Wípé kì í ṣe pé bóyá wọ́n ń jà fún àǹtí wa yìí. Torí tẹ́lẹ̀ àǹtí wa rè pé bóyá wọ́n ń gbìjà òun pẹ̀lú àǹtí wa àgbà. Ṣùgbọ́n àǹtí wa àgbà já sí ní tiẹ̀. Ó tètè rọra pẹ̀yìn dà. Ó rọra fọwọ́ mú ọ̀rọ̀ wípé òun ò bọ́kọ òun jà, òun ò dẹ̀ bá kọ́ ẹ̀ wá bínú. Ṣùgbọ́n ìgbà tí àǹtí wa yìí tójú ẹ̀ máa ṣí, oríṣiríṣi nǹkan ti ṣẹlẹ̀. Gbogbo àwọn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ pátápátá àtàṣírí gbogbo ẹ̀ ló tú sí bàbá wèrè ńlá lọ́wọ́. Inú bàbá wèrè ńlá ò dùn nígbà tí bàbá wèrè ńlá gbọ́ gbogbo nǹkan tí àǹtí wa yìí ṣe. Nínú ẹ̀ náà ni ìgbà tó lò máa lọ fọ́ ìkòkò, èyí tó gbé ìwọ́nú igbó Odùduwà tí wọ́n ní pé ó lóun fẹ́ lọ fọ́, tí wọ́n dẹ̀ ní bàbá wèrè ńlá ní kó lọ fọ́. Oríṣiríṣi nǹkan ni wọ́n ní àǹtí wa yìí ṣe, tó dẹ̀ yẹ pé àṣírí tú sí bàbá wèrè ńlá lọ́wọ́. Ẹ̀yin èèyàn lé. Bí a ṣe gbọ́ allegedly o, Ọlọ́run ló ń jà fún bàbá wèrè ńlá àti queen wa o. Gbogbo àwọn list tí wọ́n fún bàbá wèrè ńlá lórí ọ̀rọ̀ ìkásẹ̀ ritual queen wa, wọ́n ní láàrin 24 hours wọ́n ní wọ́n ti ra gbogbo nǹkan tó kọ sínú list yẹn pátápátá. Wọ́n ti kó gbogbo ohun èlò yìí, wọ́n ti kó kalẹ̀. Wọ́n ní inú àwọn èèyàn dùn nínú ààfin wípé wọ́n jubilate o. Wípé wọ́n jubilate o, wípé inú wọn dùn, wọ́n yọ̀. Wípé gbogbo àwọn nǹkan tí wọ́n ní kán kó sílẹ̀ fún ìkágbá ritual queen wa, wọ́n ní gbogbo ẹ̀ ni wọ́n ti rà pátápátá tí wọ́n dẹ̀ ti kó sílẹ̀. Ẹ rí pé oríire ni fún queen wa àti bàbá wèrè ńlá. Wọ́n ní inú bàbá wèrè ńlá dùn gan-an wípé ayọ̀ wọn kún nítorí pé Ọlọ́run ó tì wọ́n lẹ́yìn. Ọlọ́run ń dúró tì wọ́n. Ọlọ́run dẹ̀ ń bá wọn lọ́wọ́ sí gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe. Ẹ̀yin èèyàn lé, àwọn nǹkan tá a gbọ́ nìyẹn tán ló ṣẹlẹ̀. Ní agbára Ọlọ́run máa tún mọ update wá fún yín ní ọ̀la. Bí mo ṣe máa ń sọ, a gbọ́ ni o, a rí o, allegedly ni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ọlọ́run Elédùmarè á nífẹ̀ẹ́ yín. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń tẹ subscribe, tẹ comment, tí ẹ dẹ̀ ń share gbogbo àwọn gist wa yìí. Gbogbo ẹ̀ la rí. Ọlọ́run Elédùmarè ọba láàánú á bá mi dúró tì yín, á dẹ̀ gbọ́ àdúrà yín. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Òkè òkè ni ọlá yín á máa lọ. Máṣọ́lá ni orúkọ mi, kò yí padà. Sọ̀rọ̀ nípa royal gist. A dẹ̀ máa ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ follow mi lórí Oore-Ọ̀fẹ́ Gist TV. Bí a ṣe ń sọ lórí Oore-Ọ̀fẹ́ yìí, a máa ṣe prize giveaway èyí tó ń bọ̀ ní December 15. Ẹ máa gbáradì. Ẹ̀yin tí ẹ bá ti subscribe, ẹ subscribe, kẹ́dẹ̀ comment lórí àwọn gist wa. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.